inú kòròfò ṣáná ni òrùka wà inú ẹ̀ lọ ti yọ sọ́wọ́ ẹsẹ̀ wọn gangan ní ẹ̀rọ ẹ̀ wà ẹsẹ̀ òrùka tí mò ń sọ mi yọ sọ. òrùka kẹ. ẹni tó ṣe fún bàbá mi mo mọ̀. ẹni tó ṣòrùka yẹn. àbúrò bàbá mi kò tí kú. máa gbé yín dọ́dọ̀ ẹni tó ṣòrùka fáyínlá. bàbá mi ló kọ́kọ́ kọrin Nàìjíríà tàwa yìí tó kọrin kí àwọn olè tó tún dárúkọ wọn. Dr. Sikiru Ayinde Barrister tọ́lá àwọn àti dáàdì mi jọ ń jà ó lójú ẹni tó mú orin tó díjà wọn lẹ̀ mo mọ̀ máa kọ́ fún yín sí. orin tó díjà. tí bàbá mi fi sọ pé Àyìndé kí ó má ṣe jẹun gbọ́ o pé wọ́n jí ẹ lórí lò kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ apárá ẹ má tẹ̀ máa gbéra sọ́lẹ̀ níwájú irú wa tó bá ṣe pẹ́ gbéra dání ìbàdàn orin tó díjà wọn lẹ́rìí inú láìfù ni dáàdì mi kọrin yẹn sí. tó díjà Sikiru Ayinde Barrister àti dáàdì mi àti Àyìnlá Ọmọwúrà nílẹ̀. inú láìfù ni dáàdì mi kọrin yẹn sí. dáàdì mi sí Dr. Sikiru Ayinde Barrister wà lọ fi ṣe rẹ́kọ̀dù àwọn náà làwọn ni. orí wo ni. ẹni tí ó ní fẹ́ kó lórin àpàlà gbérí ajẹ́pẹ́ni tó mọ̀wé. bàbá mi ò mọ̀wé ń tọ́ ti sí ló ṣe. dídídì sí òṣù olórin tó wọṣọ tó Àyìnlá Ọmọwúrà yes aṣọ ìgbàlá dáfúgbà. ẹ tún káàbọ̀ sí orí ètò yìí lónìí ètò Katsina àti Sugar náà ni tí ó ti ń mú oríṣiríṣi wá ẹ má gbàgbé bí oṣù mélòó kan sẹ́yìn lágbàlejò àbígbẹ̀yìn eégún Magaji Àyìnlá Ọmọwúrà tí wọ́n jẹ́ ká mọ̀ pórin wà ńlẹ̀ gangan ẹ tún fún wọn lónìí náà ẹ jẹ́ kán mọ̀. a kì í gbọ́ owó àwọn ọmọ anígi lájẹ mi ajáyé orí ẹni jọ kò séwu lóde àwa tíjú bá aráyé ọ̀nìkàmí àbá fàájì bọ̀ àwọ̀ tí tó bá mú wáyé òun ló rí àmúlò ibi awílàdé ọ̀rọ̀ kù ṣe kí ni wọ́n wí ó ọ̀kẹ́rẹ́ kò rí ìrókò lójú ọlọ́dẹ o ibi ẹ pé ẹ̀ ń dìtẹ̀ ṣe ẹ rójú ayé àbírú Àyìnlá ń ṣeun gidi. àwọ̀ tí kí ni mú wá sáyé. àwọ̀ tí tòtò. tòtò ni àwọ̀ tí tòtò bá mú wáyé ló máa mú lọ. kí ló ń jẹ́ tòtò. orúkọ tèmi ni Prince Kabiru Àyìnlá Ọmọwúrà Anigilaje eégún Magaji of worldwide lẹ́ẹ̀kan sí. ṣọmọba nìyí ni. ọba ní dáàdì mi bàbá mi ló kọ́kọ́ sọ pé ọba nínú olórí Anigilaje ọba ní bàbá mi. Àyìnlá Ọmọwúrà. ìyá ọmọba ọ̀rẹ́ ní gbẹ́kẹ̀lé àtẹramọ́ṣẹ́. Àyìnlá ọmọba ọ̀rẹ́ ní gbọ́kànlé àtẹramọ́ṣẹ́ ni ebi kì í pagún lọ́jọ́ alẹ́ o àgbẹ̀ ní ń gbére pàdé olú òkun Kabiru Àyìnlá gbádé owó kárí ewé ẹ̀là lóní kájọ oríire gbà òǹrè tuntun nílé ayé ilẹ̀ tí ẹ ní yẹn ń ní bàṣírí òkú tọmọdé tàgbà ẹ wá náwó fọmọ Anigilaje odòlù bàṣírí o. orí ń bàṣírí orí. èèkánná ọwọ́. òun ní ń bàṣírí ọwọ́. èèkánná ẹsẹ̀. òun ní ń bàṣírí ẹsẹ̀. èèkánná ẹsẹ̀ òun ní ń bàṣírí ẹsẹ̀. tọ̀tún tòsì ẹ máa mówó wá. tọ̀tún tòsì ẹ máa mówó wá o. orí ẹdìyẹ oníkùrù mo mọ̀. orí ẹdìyẹ oníkùrù mo mọ̀. oyin dúdú ní ilé ayé ń gbé. ọdẹ wẹrẹ méjì alẹ́ o. ọdẹ yọyọ méjì òwúrọ̀ tọmọdé tàgbà ẹ máa yọ ọmọ mi ẹ pọ́n mi lé. kí àgbé mi dé kò tó wà pamọ́. ayé tí mo fẹ́ ò fẹ́ wàhálà ó dùn fún mi títí dọjọ́ alẹ́. bàbá mi tún kọrin yẹn náà ó ní ewé ẹ̀kẹ́ ló ní ẹ̀kẹ́ mi kárí ayé o ewé ẹ̀mọ́ ló ní ẹ̀fọ́ mi lé ọlọ kí ẹgbẹ́ mi dáyé tó wà pa tó dùn gan ni Àyìnlá ayé tí mo wá ó fẹ́ wàhálà kó dùn fún mi títí dọjọ́ alẹ́. mo tún fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ ẹni tó ń fẹ́ tiwa tí ẹ gbọ́ tí ẹ wà Olúwa bá mi sọ kálukú lẹ́san rí ọ̀tẹ̀ kó wá tí Ìbàdàn wá o ìlú tó kù la ò lè sọ gbogbo yín ò ní mórí iṣẹ́ kú. ìbẹ̀rù ti ní gbọ́mọdé bá ti gòkè àgbà ṣe é mọ̀ ó ní láti gbọ́n. ẹ̀gbá wa wà a ò rebi kan àwọn tó wá wà wọ́n rí wa mo wọlé mi dákun jọ̀wọ́ o bá fẹ́ lomi àjẹ wàá tún yọ̀ fà ọtí tí o bá fẹ́. lọ́wọ́ fi tẹ̀lé ẹ̀yin aráàlú ẹ̀yẹ mi lẹ́yìn mi ò jẹ́gẹ́lẹ́ tàgà ìgbé wa lékè
engele abẹ́kára ibẹ̀ náà o. No. Bàbá yìí ti jáde láyé ó ti pé 44 years. Yeah, you man. Ọdẹ o. Inú pálọ̀ Àyìnlá Ọmọwúrà la wà yìí. Inú ilé Àyìnlá Ọmọwúrà sọ pé tẹ́ ẹ bá dé ẹ gbádùn tí tẹ́ ẹ bá fẹ́ rè. Kódà yàrá Àyìnlá Ọmọwúrà lẹ́ ń wò bẹ́ẹ̀. Yàrá Eégún Magají àtòrí bẹ́ẹ̀dì tí bàbá ń sùn lẹ́ ń wò yìí. Nínú fọ́nrán tá a ṣe kọjá oríṣiríṣi nǹkan làwọn èèyàn sọ. Wọ́n kọ́kọ́ sọ látòrí pé ọmọ ọdún mélòó ni Kàbírù ń gbà t'Àyìnlá kú tó fi ń sọ orúkú tó pa bàbá ẹ̀. Alhamdulillah, àtọ̀tún àtòsì iwájú ẹ̀yìn mo dúpẹ́. Àyìn tẹ́ pè mí tẹ́ pọ́n mi lé inú mi dùn, ẹ̀yin tẹ́ tún gbẹnu àtẹ́ inú mi tún dùn. But nǹkan tí ó yé gbogbo wa ẹ jẹ́ ká sọ kó yé wa. Àgbà máa ń wà. Ohun tí ọmọ kékeré 30 years tó lọ sógun Boko Haram tó bá dé tó lò 1 year or 2 years tó bá dé, ohun tí ó bá ròyìn lójú ogun àgbàlagbà 70 years á máa lànà á máa wò. Alhamdulillah. Mo mọ ìtàn dáàdì mi dáadáa, mo mọ àǹtí mi ṣì wà láyé tó jẹ́ mọ́ ìmí tó jà kọ́ mi dáàdì wa Alájà Kuburat Anagila Eégún Magají ìyá mi nìyẹn. Kọ́lọ́n bá lọ́rẹ̀ mi wọn. Àmín. Kọ́lọ́n fọnù káwọn tó ti kú bọ̀dá máa kí wọ́n ti ṣaláìsí. Mo náwọn ẹ̀gbọ́n gan níwájú but ń tèmi lè sọ padà dì mí ó pọ̀ tó lè sọ ilé láwọn rí ọ̀wọ̀ ta. Gbogbo bí tí dáàdì mi jẹ sí ni mo jẹ sí tẹ́lẹ̀ rí wà. Even ẹni tó bá tún sọ pé rọ́lá tún pa yìí, mo sọ lórí pé báyọ̀ mi nǹkan ló padà dì mí, gbogbo kọ́mẹ̀tì ẹ̀ mo rí irọ́ ni tí ó mọ nǹkan ni tí ó mọ̀ mo mọ̀ nǹkan tẹ́lẹ̀ mi ò mọ̀. Gbogbo bí tí dáàdì mi ti ṣe kékeré mo ti ṣe kékeré mi. Ẹ lọ bèrè. Bàbá mi sọ pé Àyìnlá gbéjà pa ọgbà, mo súnlé wọn títí láti kékeré mi. Gbélé pa ó Alágọ́bà, ibẹ̀ ni mò ń gbé láti kékeré. Mo nẹ́lẹ̀rí. Gbogbo bí tí dáàdì mi dẹ̀ sí ni Ọlọ́run fún mi. Ìyá mi tún wá kúrò nílé dáàdì mi ó tún máa fọ́kọ. Àbúrò mi tọ́jú lé mi obìnrin ẹyọ kan. Ó tún wá jàgòdò. Tó jọ ọmọ Olúmẹ́sì máa lànà lójú fèrè wa. Àwọn bàbá tẹ́ni ṣe mẹ́ẹ̀sì kọ́lọ́n bá mi fọ̀rùn kẹ́wọn. Mo mọ̀ wọ́n náà wọ́n yẹn tó fún dáàdì mi lórí. Wọ́n mọ̀ mí wọ́n náà wọ́n. Àwọn agétí mo mọ̀ wọ́n. Ọgbà igi mo mọ̀ wọ́n. Wọ́n náà wọ́n báyìí tó dá mi mọ̀. Àwọn bàbá Saidi àṣegbé bàbá Saidi mo mọ̀ wọ́n. Abéṣìjòbì máa mú ìdílé Abéṣìjòbì. Nílà ọ kọ́ tó kú àwọn àṣegbé ọmọ Ìdùmarè lágọ̀ọ́kà mo délé ayé bá wọn lára mi dá tó mọ̀ mí dáadáa nígbà tójú mi ti ń là. So mo gbọ́rọ̀ lẹ́nu wọn. Bàbá Abéṣìjòbì kọ́ tó kú ibi tá à ń jọ jókòó sí nílé wọn máa mú yín débẹ̀. Atẹ́niṣe mẹ́sì máa mú yín débẹ̀. Gbogbo àwọn tó súnmọ́ dádì mi àṣegbé bàbá Saidi kò sí remembrance bàbá mi kan tá a ṣe ń bì tí ó sì bẹ̀. Òun ló kọ̀ fún mi lọ́dún yẹn pé Kábírù máa gbà fáwọn ohun tó kù yìí. Ẹyẹ gbé remembrance bàbá yìí lọ ta ilé ní kẹ́ẹ̀tì máa ṣe. Ló fi jẹ́ pé tí wọ́n bá darí gbogbo nǹkan síta èmi àtòríṣẹ́ lẹ́sọ̀jú títì èmi àwa ṣàìsùn mọ́jú pé láyé bí yóò gbọ́dọ̀ dọ́rùn ká tó lọ ní irinṣẹ́ tí máa dún bí. So tèmi mọ̀ ń padà dì mí gan-an mo tẹ́ bá fẹ́ béèrè inú ẹ̀kẹ́ béèrè ẹ tó bá wá lè jáde tó bá sọ pé rọ́ ni mò ń pa alhamdulillah. Ok, now ó tiẹ̀ dá ẹ̀yin sọ pé wọ́n fòrùka àgbáyà báwo lẹ̀yin ṣe mọ̀. A dá fún yín mọ̀ jìnlẹ̀ ni. Ojú àlálẹ̀ ti rí ni. Ojú àlàkọ́ ẹni bá béèrè ọ̀rọ̀ ń fẹ́ di ẹ̀gbọ́ ló mú mi rántí ọdún kan ẹ̀gbọ́n ìyá ìyá mi tó bá kó wa jókòó tó bá ń sọ̀tàn fún wa àwọn tó kú ọkùn gbọ́. Bí Abógundé àgọ́ kà ṣe débẹ̀ wọ́n sọ fún mi. Ìyá mi sọ nǹkan tó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tá a sọ lọ tán ní Àyìnlá Ọmọwúrà fíìmù dáàdì mi kọ́ lọ ṣe. Inú ilé ni dáàdì mi wà tó ti wá pé kì í ṣe kọ́dà lónìí mọ́tò. Ilé yìí ni bàbá mi wà tó ti wá pé.
bàbá mi ń jẹun lọ́wọ́ ni o ó yọwọ́ nu oúnjẹ ni kọ́ tún ní rọ́ọ̀mù pa àǹtí mi ṣì wà o olórí ẹbí tó jẹ́ ìyá wa ọ̀n dàdádì mi dónú mọ́tò ìtàn ṣe nù fíìmù yẹn. fíìmù ni ọ̀n dẹ̀ na bàbá mi ní ìgbàdírí ní ojú àgbo àwọn bàbá tó ń dagbo bàbá mi rú ni mò ń dárúkọ yẹn tó máa sọ ṣíà tó máa wú tẹ́ǹtì láyìn là máa fi dìde kó bẹ́ẹ̀ tó ń lọ agbo mi òrùka tí mò ń sọ mi yọ sọ òrùka kẹ. ẹni tó ṣe fún bàbá mi mo mọ̀ ẹni tó ṣòrùka yẹn. àbúrò bàbá mi kò tí kú kò ikú ọ̀rọ̀ tí mò ń sọ yìí gan àwọn tó jákọ̀ bí bàbá mi tó jẹ́ ìyá mi wọ́n lè lè rọ̀mù pa torí wọn wádìí débẹ̀ mo wádìí ni ìtọ́ ní kòròfo ṣáná kan pé ẹ̀rọ wà náà inú kòròfo ṣáná ni òrùka wà inú ẹ̀ lọ ti yọ sọ́wọ́ ẹsẹ̀ wọn gangan ní ẹ̀rọ ẹ̀ wà ẹsẹ̀ òsì. Kàbírù ṣòrùka tí bàbá fi gbá ara. tí bàbá mi fi gbá ara wọn yẹn. torí ẹ sọ lọ́jọ́ yẹn náà pé ìgbà tó ń fòrùka yẹn gbára wọn ni wọ́n ẹni tó ṣòrùka yẹn ṣì wà. ó wà máa mú yín débẹ̀ tẹ bá fẹ́ débẹ̀ lé ní a máa débẹ̀ lọ́la. Kàbírù gbé tuntun dé o.